A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Kí gbogbo àwọn tí wọ́n ń retí kí a padà sídìí ìrànwọ́ epo gbàgbé nípa ẹ̀, kò lè ṣẹlẹ̀ mọ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó sọ eléyìí lánàá. Ó fi kún un wípé owó epo kò ní lọ sókè, ṣùgbọ́n ìrànwọ́ epo kò lè wáyé mọ́. Agbẹnusọ ààrẹ Àjùrì Ngelale sọ wípé ó dá ààrẹ lójú látàrí àwọn ẹ̀rí tí ó wà níwájú rẹ̀ wípé àwọn lè dúró lórí oye tí jálá epo jẹ́ báyìí láì padà sídìí ìrànwọ́ epo. Oríṣiríṣi awuyewuye ni ó ti wáyé lórí owó epo. Bákan náà ni àjọ òṣìṣẹ́ náà ń lérí láti gùnlé ìyanṣẹ́lódì láì ṣe ìfilọ̀ bí owó jálá epo bá gbẹnu sókè jù báyìí lọ. Iléeṣẹ́ elépo Nigerian National Petroleum Company Limited (NNPCL) sọ wípé àwọn kò ní i lọ́kàn láti ṣe àlékún owó epo. Ngelale tẹnumọ́ fún àwọn akọ̀ròyìn ní ilé agbára wípé ìgbésẹ̀ láti ṣe gbáléǹgbàta nídìí ọ̀rọ̀ epo ń lọ lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìjádópin ogun ti ṣẹ́. Lánàá ni adarí iléeṣẹ́ ológun àti ti òṣìṣẹ́ ojú pópó Lagos State Traffic Management Authority (LASTMA) fẹnukò láti parí ìjà lẹ́yìn ìjàkú akátá tí wọ́n ṣe àfihàn rẹ̀ ní gbangba wálíà. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé òṣìṣẹ́ ojú pópó kan lu òṣìṣẹ́ ológun pẹ̀lú aṣọ ìjọba lọ́rùn tí ó sì ba ọkọ̀ tí ó wà nínú rẹ̀ jẹ́ látàrí ìrúfin ojú pópó. Bí ìròyìn ìkọlù yìí ṣe dé sétíìgbọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ ni àwọn sójà káàkiri báràkè gbìnàyá tí wọ́n sì bẹ̀rẹ̀ sí na gbogbo òṣìṣẹ́ ojú pópó tí wọ́n bá ti bá pàdé lójúnà Èkó. Wọ́n ní wọ́n ṣe ìkọlù sí òṣìṣẹ́ ojú pópó ní agbègbè Ojú-Ẹlẹ́gba, Ọjọ́ta, Mile 2, Sẹ̀lẹ́ àti àwọn ibùdókọ̀ pàtàkì láàrin ìpínlẹ̀ pẹ̀lú àkàálẹ̀ fídíò tó ń tàn fáráyé rí. Ìjà ẹ̀sàn yìí ti wá mú ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ ojú pópó fi iṣẹ́ sílẹ̀ sá àsálà fún ẹ̀mí wọn bí àwọn 15 ṣe fara kááṣá nínú ìkọlù àwọn sójà. Ohun tí a gbọ́ ni wípé ìròyìn yìí kàn dé ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú. Ìdí nìyí tí gómìnà fi pe ìpàdé láàrin àwọn adarí àjọ méjèèjì fún ìlàjà. Lẹ́yìn èyí ni adarí ológun 9 Brigade Ọ̀gágun Adégòkè Moses Adétúyì ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ olùdarí àgbà LASTMA Bọ́lájí Ọ̀rẹ́àgbà nígbà tí ó ṣe ìlérí fún ìfọwọ́sowọ́pọ̀ wọn fún àmójútó ojú pópó. Nínú àtẹ̀jáde agbẹnusọ LASTMA Taofeek Adébáyọ̀ ní Ọ̀rẹ́àgbà sọ wípé àwọn yóò túbọ̀ máa gbẹ́kẹ̀lé ìfọwọ́sowọ́pọ̀ iléeṣẹ́ ológun àti àjọ aláàbò mìíràn láàrin ìpínlẹ̀. Àwọn kò ní fojú tẹ́ńbẹ́lú àjọṣepọ̀ àti ìrẹ́pọ̀ tó wà láàrin wọn. Irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò ní wáyé mọ́ nítorí ààyè ìbáraẹnisọ̀rọ̀ ti ṣí sílẹ̀ báyìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Afurasí apanijayé terrorist Dogo Gide àti àwọn ẹmẹ̀wà rẹ̀ ti fi ọwọ́ sọ̀yà wípé àwọn ni àwọn fi ìbọn já ọkọ̀ òfurufú hẹlikọ́pítà ti iléeṣẹ́ ológun Nigeria Air Force bọ́ nítòsí Chukwuba ìjọba ìbílẹ̀ Shiroro ìpínlẹ̀ Niger. Ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè ni kò mọ ohun púpọ̀ nípa Gide àti ikọ̀ rẹ̀ ṣíwájú àkókò yìí. Ikọ̀ yìí ṣe àfihàn fídíò tí wọ́n ṣe àkàálẹ̀ rẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ tí ọkọ̀ òfurufú náà ti jábọ́, tí wọ́n sì fi ọwọ́ sọ̀yà wípé iṣẹ́ ọwọ́ àwọn ni. Nínú àfihàn fídíò oníṣẹ́jú 3 ni àwọn apanijayé yìí ti sọ wípé àwọn pa sójà 12 tí ó wà nínú ọkọ̀ òfurufú náà. Àkàálẹ̀ ohùn inú fídíò ni ó sọ wípé èyí ni òkú àwọn sójà tí wọ́n ṣe ìkọlù sí wọn. Wọ́n fẹ́ pa ọ̀gá wọn Dogo, ṣùgbọ́n Ọlọ́run kò fún wọn ṣe. Ìbọn AK-47 ni àwọn fi já ọkọ̀ yìí bọ́. Àwọn kò ní ìjà pẹ̀lú ẹnikẹ́ni àfi ẹni tó bá kọjú ìjà sí wọn. Ẹ jẹ́ kí eléyìí jẹ́ ẹ̀kọ́ fún yín. Ẹ yíwà padà. Wọ́n fi kún un wípé kí àwọn adarí tí ó rán àwọn wọ̀nyí sí wọn yí ìwà padà. Ẹnìkan tí ó ń gbé ní agbègbè náà, Simon Bulloss, sọ wípé inú igbó ni Gide àti ikọ̀ rẹ̀ ti ń ṣiṣẹ́ láabi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Owó dọ́là ni a gbọ́ wípé
ó ti já wálẹ̀ sí àárín ₦805 sí ₦790 ní ọjà pàṣípààrọ̀ ní ìrọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun, lẹ́yìn ìkéde wípé ó ṣeé ṣe kí ilé ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria (CBN) dá sí ọ̀rọ̀ náà. Bí a kò bá gbàgbé wípé CBN ṣe ìkéde èròǹgbà àti gbé ìgbésẹ̀ láìpẹ́. Adelé gómìnà CBN Fọláṣọdún Ṣónúbì ni ó sọ eléyìí fún àwọn akọ̀ròyìn ní ọjọ́ Ajé lẹ́yìn ìpàdé rẹ̀ pẹ̀lú Ààrẹ Bọ́lá Tinubu ní ilé agbára. Ìwádìí sí Bureau de Change agbègbè Allen Avenue àti Gbàgádà ṣe àfihàn wípé dọ́là tí ó wọ ₦970 lówùúrọ̀ ti padà sí ₦900 kílẹ̀ tó ṣú. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn olówó pàṣípààrọ̀ ni ọ̀kan nínú wọn ti sọ wípé ó ṣeé ṣe kí dọ́là wálẹ̀ ju báyìí lọ, bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ ni yóò pàdánù owó nítorí wọ́n ti rà á lọ́wọ́n gógó ju owó tí wọ́n ń tà á lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Arábìnrin kan ẹni ọdún 28, Adaeze Lawrence, ni ó ti wà ní akóló ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Abia lórí ẹ̀sùn wípé ó jí ọmọ oṣù kan lé ọjọ́ 2 ọ̀rẹ́ rẹ̀ gbé. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Lawrence kò fu ọ̀rẹ́ rẹ̀ lára rárá pẹ̀lú ọ̀rẹ́ àpàpàǹdodo tí ó ń bá a ṣe kí ó tó hu ìwà ọ̀daràn yìí. Afurasí tí í ṣe aṣerunlóge hairstylist ni a gbọ́ wípé ó pète kí wọ́n ṣe àyájọ́ ọjọ́ ìbí fún ọmọkùnrin yìí kí ó tó gbé e sá lọ. Wọ́n fi ẹ̀sùn náà tó ọlọ́pàá létí, lẹ́yìn èyí ni ọwọ́ tó níbi kọ́lọ́fín rẹ̀. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni afẹ̀sùnkàn náà ti jẹ́wọ́ wípé lóòótọ́ ni òun jí ọmọ náà gbé ní ilé Onyinyechi Owuji tí ó wà ní ojúlé 5, Ojúnà Creek, ìyànà Nigerian Brewery, ìlú Aba. Síwájú àkókò yìí ni afẹ̀sùnkàn sẹ́ wípé òun ni òun bí ọmọ ọ̀hún, ṣùgbọ́n lẹ́yìn àyẹ̀wò ni àbájáde èsì ṣe àfihàn wípé ọmọ náà kìí ṣe tirẹ̀. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Chioma Chinaka fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ wípé ẹ̀ka olùṣèwádìí ni ó tọ́nà bí wọ́n ṣe rí afurasí náà mú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn apanijayé ti ṣe ìkọlù sí iléèwé kan tí ó wà ní ìjọba ìbílẹ̀ Riyom, ìpínlẹ̀ Plateau. Níbẹ̀ ni wọ́n ti pa olùkọ́ 2. Ìròyìn tí a gbọ́ ni wípé àwọn olóògbé yìí jẹ́ tọkọ-tìyàwó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó. Wọ́n ń ṣiṣẹ́ olùkọ́ ní ilé-ìwé Beko Comprehensive Secondary School tí ó wà ní agbègbè Kúí. Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn sọ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọ̀sán ọjọ́ Ajé tí ó kọjá nígbà tí àwọn olùkọ́ ń ṣe ìpalẹ̀mọ́ fún ìdíje láàárín àwọn akẹ́kọ̀ọ́ tí yóò wáyé ní ọjọ́ Ẹtì. Adarí ọ̀dọ́ ní agbègbè náà, Moses Guwat, tí ó fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn ní ìpínlẹ̀ Jos ní ọjọ́ Ìṣẹ́gun sọ wípé àwọn olùkọ́ àti ọ̀gá iléèwé náà fara kááṣá ìṣẹ̀lẹ̀ náà. Guwat sọ wípé ní ọ̀sán ọjọ́ Ajé ni àwọn apanijayé tí wọ́n jẹ́ Fúlàní já wọ ibi tí àwọn olùkọ́ ti ń ṣe ìpàdé láti kó màálùú wọn kúrò nínú ọgbà. Ká tó wí ká tó fọ̀, wọ́n ti ṣíná bolẹ̀, wọ́n sì pa olùkọ́ 2 nígbà tí àwọn mìíràn pẹ̀lú vice principal farapa. Wọ́n sì ti kó wọn lọ ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ ìpínlẹ̀ Jos. Títí di àsìkò ìkóròyìn yìí jọ, aago agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Alfred Alabo kò sí lórí afẹ́fẹ́ fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.